Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí á gbàdúrà. Ọlọ́run aláàánú àìkú àti àìsàn àìdíbàjẹ́ àti àìyípo padà ṣe yín lọ́ba fún àánú àti ojúrere ńlá àti àrígbà o. Àdúgbò fún oore ọ̀fẹ́ tí a tún ti rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù ìkejìlá nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ wá ń dàgbà Ọlọ́run ẹ mà ṣe o. Àgbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbéyàwó léni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ́wọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ àìkú ọjọ́ kọkànléní-ogún oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé àwọn ohun tó ń gbé ìfàmì òróró yàn apá kìíní. Àmú àkọsórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléní-ogún ẹsẹ̀ ìkarùn. Orin Dáfídì orí ìkẹtàléní-ogún ẹsẹ̀ ìkarùn. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ ní iwájú mi ní ojú àwọn ọ̀tá mi. Ìwọ dà òróró sí mi ní orí ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí dé ìkejìdínlógójì. Ìwé Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí dé ìkejìdínlógójì. Nítorí náà Jésù wí fún wọn pé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi o àti láti parí iṣẹ́ rẹ̀. Ẹ̀yin kò á mọ̀ wípé ó kù oṣù mẹ́rin ìkórè yóò dé o. Wò ó, mo wí fún yín, ẹ gbé ojú yín sókè kí ẹ sì wo oko, nítorí wọ́n ti funfun fún ìkórè náà. Ẹni tí ń kórè ó ń gba owó ọ̀yà, ó sì ń kó èso jọ sí ìyè àìnípẹ̀kun, kí ẹni tí ó ń fúrúgbìn àti ẹni tí ń kórè lè máa yọ̀pọ̀. Nítorí nínú èyí ni ọ̀rọ̀ náà fi jẹ́ òtítọ́. Ẹnìkan ni ó fúrúgbìn, ẹlòmíràn ni ó kórè jọ. Mo rán yín lọ ìkórè ohun tí ẹ kò ṣiṣẹ́ rẹ̀. Àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́, ẹ̀yin sì wọ inú iṣẹ́ wọn lọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹ̀ní ọjọ́ àìkú. Gẹ́gẹ́ bí a ṣe rí nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní, Ọlọ́run dà òróró sí orí ènìyàn ẹ̀wẹ̀. Ọwọ́ ẹni náà ni yóò gbé òróró náà nínú ìwé Sámúẹ́lì orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàdínláàádọ́ta. Dáfídì pa kìnìún àti bẹ́rìn pẹ̀lú ọwọ́ rẹ̀ bákan náà ó mú kànnàkànnà tó fi mú Gòláyátì balẹ̀ dání. Ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkàndínláàádọ́ta. Nínú àwọn onídàájọ́ orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkarùn dé ìkẹfà. Sámúsónì lọ sí Tímánì nígbà tí kìnìún kan bú ramúramù sí i. Ìfàmì òróró yàn wá sórí rẹ̀, ó sì fa kìnìún náà ya sí méjì pẹ̀lú ọwọ́ rẹ̀ lásán. Nínú ìwé àwọn ọba orí ìkàndógún, ìwé àwọn onídàájọ́ orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìnlá dé ìkàndógún. Ọwọ́ Sámúsónì kan náà ni ó fi mú párí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó sì sọ di ohun tó ń pa nírun. Orí ẹni àmì òróró yàn dàbí ẹ̀rọ alùpùpù àmúnáwá. Ọwọ́ ẹni náà ni a lè fi wé àwọn wáyà tó ń gbé iná lọ sí ibi tí ó yẹ. Òróró tó wà lórí ẹni náà máa sọ agbára tí ẹni náà máa gbé dání. Lọ́jọ́ kan, mo wà ní ilé ìtajà kan ní òkè òkun. Mò ń ra àwọn ìwé gẹ́gẹ́ bí ìṣe mi. Mò ń kọ àwọn orin nígbà tí mò ń mú àwọn ìwé lórí ṣẹ́ẹ̀fù. Lẹ́yìn ìgbà díẹ̀ ọkùnrin kan wá bá mi, ó rẹ́rìn-ín. Ó ní láti jẹ́ pé ọjọ́ èní dára pẹ̀lú bí ẹ ṣe ń kọrin pẹ̀lú ìdùnnú yìí. Mo rẹ́rìn-ín, mo sì bọ́ ọ lọ́wọ́ nítorí ó ti nawọ́ rẹ̀ sí mi láti bọ̀ mí lọ́wọ́. Bí ó ṣe yí padà láti máa lọ, ó pariwo, ó ti ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀? Ó ti lọ. Ó sì ń bá ẹ̀yìn dídùn jà fún àwọn ọdún. Ṣùgbọ́n bí ó ṣe bọ̀ mí lọ́wọ́, ìrora náà pòórà. Ìbọ̀lọ́wọ́ lásán yọrí sí iṣẹ́ ìyanu nítorí ọwọ́ mi gbé ìfàmì òróró yàn
orí mi lọ sínú àgọ́ ara rẹ̀. Olùfẹ́, o nílò òróró Ọlọ́run lórí rẹ. Tí o bá fẹ́ kí agbára rẹ̀ máa sàn nínú ọwọ́ rẹ, o gbọ́dọ̀ lo ojúlówó àsìkò ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run kí o bá lè fi òróró kí Ọlọ́run ó lè fi òróró yàn ọ́ o. Nígbà tí Ọlọ́run bá fi òróró yàn ọ́, ìwọ yóò gbé ọwọ́ rẹ lé àwọn aláìsàn, wọn yóò sì gbádùn. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, àwọn ọwọ́ rẹ gbọ́dọ̀ máa ṣiṣẹ́ Ọlọ́run déédéé. Nígbà tí o bá rí àwọn tó ń ṣàìsàn, gbé ọwọ́ rẹ lé wọn. Má ṣe fa ọwọ́ rẹ sẹ́yìn o kúrò nínú iṣẹ́ Ọlọ́run. Má ṣe fà á kúrò nínú iṣẹ́ Ọlọ́run ṣíṣe o. Nítorí àmì òróró náà tí ò ń gbé yóò wà lójú kan tí ọwọ́ rẹ kò bá gbé lọ sí ibi tí ó yẹ kí o gbé lọ tí wọ́n ti nílò rẹ. Bí o bá ṣe ń gbé ọwọ́ lé àwọn aláìsàn sí, ni ìwọ yóò máa nílò òróró tó wà lórí rẹ sí. Bẹ́ẹ̀ ni yóò máa pọ̀ sí. Bí àmì òróró rẹ bá ṣe ń pọ̀ sí, Ọlọ́run yóò fi àwọn nǹkan tó tóbi sí ọ lọ́wọ́ o. Nítorí ó mọ̀ wípé ọwọ́ rẹ yóò jẹ́ àwọn iṣẹ́ tí òun fẹ́ kí o jẹ́. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ àwọn ọwọ́ rẹ ń ṣe iṣẹ́ Ọlọ́run lójú páálí bí? Ìjà sọ pé bàbá mi, ọwọ́ mi méjèèjì mo tẹ́ síwájú. Ọlọ́run ìfàmì òróró yàn ńlá dà lé mi lórí kí ọwọ́ mi kí ó lè máa wòsàn, kí ó lè máa tú aláìsàn sílẹ̀, kí ó lè máa ṣiṣẹ́ fún ọ. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí yín. Ó dàbọ̀.